Alhaja Elizabeth Babatunde Ilé Gomboro ní Àbọ̀rẹ́rìn nílùú Èrúwà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún ọba Allah ọba alágbára lórí gbogbo nkí wọn a sì ń kí gbogbo ẹ̀yin aráalé olùtẹ́tí gbọ́ ètò alárinrin alálùbáríkà ní ètò yín ètò wa Nurul Islam ètò tí a pínyàmá rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde Ilé Gomboro Àbọ̀rẹ́rìn l'Èrúwà lọ́yọ̀ stéètì wa níbí. Ọlọ́run bá wa kẹ́ màmá, Ọlọ́run bá wa gbà wọ́n lábọ̀, ṣàmójúkúrò níbi àṣìṣe wọn. Lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba Allah, bàbá wa bàbá àlùbáríkà bàbá àdùnnú àwọn ni wọ́n síwájú tí a tún tẹ̀lé wọn wá sí orí ètò. Bàbá tí mò ń fa rere àwọn ni Sheikh Abdulwahid Abdulhamid aláṣẹ àti olùdásílẹ̀ Mahadun Najah ní Ibitoye Street ní Muslim. Ẹ bá mi kí àwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bákan náà ni àfáà mi aṣáájú mi olùkọ́ mi Sheikh Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal àwọn náà ń bẹ pẹ̀lú wa. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Pẹ̀lú yọ̀ǹda ọba Allah ìkórè ìdánilẹ́kọ̀ọ́ ti àṣálẹ́ yìí tí àwọn àfáà mi Abdulrahman tí wọ́n ó ṣe fún wa ó ní lílọ sílé Olúwa èyí tí ṣe hajj ọlá tí ń bẹ fún àti àwọn àǹfààní èyí tí ọmọnìyàn ò rí mẹ́ẹ̀. A sì ń fi àsìkò yìí bí Ọlọ́run gbogbo àwọn tí ń palẹ̀ mọ́ Ọlọ́run ọba àlékè ọlá ìrúgbà wa Ọlọ́run ọba àlékè ọlá kó bá wa múṣẹ ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Faddal mashkuran min Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run ọba fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run bá ní ṣe fún Ànábì wa Muhammad náà. Kò sí tí ó jẹ́ oore fún mùsùlùmí àfi ká Ànábì kò ti jú wa níwèé rẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ó jẹ́ aburú fún wa àfi ká Ànábì kò ti wá wa níṣọ́ra kúrò nídìí rẹ̀. Lára àwọn nǹkan tí òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam tó wá wa níṣọ́ra kó ń bẹ̀ ni pé bí àrùn ètò jẹ́ àtànkálẹ̀ tí bá ń ṣẹlẹ̀ nílùú kan tó sì wà nínú ìlú náà má ṣe jáde nínú ìlú náà o. Kódà bí bá ń bẹ nílùú kan tó sì fẹ́ lọ bẹ̀ má ṣe lọ síbẹ̀ o. Àìlẹ́kọ̀ọ́ yìí lágbòye tó eléyìí ló fà á tó fi di pé àrùn tí ń bẹ lóde ní ìsinyìí ti wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala a fi ọ̀kan ṣoṣo rẹ̀ a fi bẹ́ẹ̀ kọ́lọ́ba kó bá ní mọ́wọ́ àrùn yìí kó bá ní mọ́wọ́ rẹ̀ dúró. Ibi tó dé Ọlọ́run jẹ́ ọmọ níbẹ̀ tí ó fi kásẹ̀ ńlẹ̀. Àwọn tó sì mú tí wọ́n kójọ sáàyè ibì kan Ọlọ́run bá ní fún wa ní àlàáfíà ara o. Ọlọ́run là wá o níbi àwọn àrùn kárùn. Allahumma inna na'udhu bika minal barasi wal judhami wal jununi وسيء الأسقام يا رب العالمين.
àkórí ìdánilẹ́kọ̀ọ́ ti alẹ́ tòní gẹ́gẹ́ bí ustaz wa tí wọ́n jẹ́ atọ́kùn bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ òní hajj ṣíṣe ọlá tí ń bẹ fún àti àwọn àǹfààní ètèyìn ó rí níbi hajj ní ṣíṣe. ẹ jẹ́ á bẹ̀rẹ̀ nípa ntí ń jẹ́ hajj. hajj ní èdè lárúbáwá ó ní kéèyàn ó gbèrò láti ṣe nǹkan tí a bá sọ pé alihaju ẹni tó gbèrò láti ṣiṣẹ́ hajj nù. nípa hajj gangan oríṣiríṣi ọ̀rọ̀ ni làwọn àfáà òní wọ́n sọ nípa rẹ̀. lára àwọn ọ̀rọ̀ tí a sọ ni pé qasdu tawajjuhi ila baytillahil haram bil a'mal al mashru'a fardan wa sunnah. ó ní kéèyàn ó gbèrò láti dojúkọ ilé Ọlọ́run Ọba láti ṣe ìrìn àjò láti lu èèyàn lọ sílẹ̀ Ọlọ́run Ọba ìyẹn ní Mẹ́kà láti lè bá a ṣe àwọn iṣẹ́ èyí tọ́lọ́run Ọba tí ó gbé kalẹ̀ fún wa tó ṣe lófin fún wa. yálà àwọn iṣẹ́ yìí ètò jẹ́ ọ̀ranyàn ni àbí ètò jẹ́ súnà. tàbí ká tẹ̀sí pé ti ń jẹ́ hajj ziyaratu makanin makhsusin fi zamanin makhsusin li fa'ilin makhsusin. yẹn ni pé ziyara ṣíṣe àbẹ̀wò ààyè kan èyí tí a ṣàlẹ́sà ààyè tí a ṣàlẹ́sà òun náà nílẹ̀ Ọlọ́run Ọba ìyẹn ní Kaaba. bákan náà ní Àrọ́fà àtàwọn ààyè míì náà tó pàtàkì lílọ ṣàbẹ̀wò àwọn ààyè yìí ní àsìkò kan èyí tí a ṣàlẹ́sà. àsìkò wo làwọn àsìkò náà ó bẹ̀rẹ̀ láti inú oṣù ìta wà nù rẹ̀ yìí Shawwal, Dhul Qa'ada àti àwọn ọjọ́ bíi mélòó kan nínú oṣù Dhul Hijja gẹ́gẹ́ bó ṣe wá nínú àyà nínú suratu al-Baqara alihajju ashhurun ma'lumat. ashhurun ma'lumat àwọn afáàsọpẹ náà ní oṣù mẹ́tẹ̀ẹ̀ta Shawwal, Dhul Qa'ada àti Dhul Hijja. kìí ṣe pé túmọ̀ rẹ̀ ni pé tó bá wúyàn ìyẹn lè ṣe hajj nínú Shawwal kó wálé, tó bá wù nínú Dhul Qa'ada tó bá wù kó rárá. yẹn ni pé ìbẹ̀rẹ̀ iṣẹ́ hajj ní ṣíṣe ó ti bẹ̀rẹ̀ láti inú oṣù Shawwal, Dhul Qa'ada àti Dhul Hijja. bí àbá ṣe ní kápá ni owó agbára àlàáfíà tó bẹ́ẹ̀ náà lèyìn ó ṣe gbádùn iṣẹ́ hajj ní ṣíṣe tó. yẹn lè débẹ̀ láti inú oṣù Shawwal lẹ́yìn tí a bá parí umrah tán tí a bá lẹ́mìí láti ṣe tamattu èyàn máa ṣe àwọn ìjọsìn lóríṣiríṣi yóò láǹfààní láti máa kírun nínú ilé Ọlọ́run Ọba léyìí tó ṣe pé ìrun wákàtí kan tíyàn bá kí níbẹ̀ nílẹ̀ Ọlọ́run Ọba 100,000 ládá ìlẹ̀yìn ọgbà orí tó pọ̀ ọmọ bẹ̀m̀bẹ̀ léyìí pọ̀. ṣíṣe àbẹ̀wò ààyè kan èyí tá a ṣàlẹ́sà láwọn àkókò kan léyìí tí a ṣàlẹ́sà láti ṣe kí ni li fa'ilin makhsus fáwọn ìjọsìn kan fún iṣẹ́ kan tí wọ́n ṣe tí wọ́n ṣàlẹ́sà. òun náà ní ká tawaf, bákan náà ká ṣe sáàyò láàrin Safa àti Marwa, ọjọ́ Àràfá ká wà níbẹ̀, Muzdalifa àtàwọn iṣẹ́ míì náà tó ṣe kókó níbi iṣẹ́ hajj ní ṣíṣe. gbogbo nǹkan mùsùlùmí tí wọ́n bá ṣe pátápátá a máa lẹ́rìí yálà nínú tírà Ọlọ́run àbí ní sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ni hajj ló ṣe jẹ́. ẹ̀rí ẹ̀ wà nínú tírà Ọlọ́run nínú sunnah Nabi Muhammad. kódà ìfẹnukò àwọn àfáà ó wáyé lórí hajj ní ṣíṣe. nínú tírà Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala nínú suratu Ali Imran aya 97 níbẹ̀ Ọlọ́run ní walillahi 'ala an-nasi hijjul bayt man istata'a ilayhi sabila wa man kafara fa inna Allaha ghaniyyun 'anil 'alamin. Ọlọ́run ní ọ̀ranyàn tòun Ọlọ́run àlàákì òun Ọlọ́run lórí ẹ̀dá lórí èèyàn oníkà lọ sílẹ̀ Ọlọ́run Ọba láti lọ ṣiṣẹ́ hajj. kìí ṣe gbogbo èèyàn o man istata'a ilayhi sabila ẹ̀ ń bá ní ìṣèǹpa èyí tí ó mú lọ sí Mẹ́kà tí ó fi lọ ṣiṣẹ́ hajj fọ́lọ́run Ọba ìròyìn bá ń lọ jẹ́ ọ̀ranyàn fún. níparí àyà Ọlọ́run ní wa man kafara ẹ̀ ń bá wà lágbára láti lọ sí hajj náà tí ò wá lọ ṣe tó gún lágídí fa inna Allaha ghaniyyun 'anil 'alamin. dájúdájú Ọlọ́run ọba tọrọ rọ̀ kó ń bi gbogbo ẹ̀dá ni kò bùkátà sí wa. ìjọsìn tá a bá ṣe fọ́lọ́run Ọba oore láàbà ń bẹ, ẹ̀san láàbà ń bẹ. ẹni tó kówó tó lọ fi sanwó hajj láti lọ sí hajj fọ́lọ́run Ọba owó yìí ó tóbi ń tòótọ́ ṣùgbọ́n tá a bá wo ẹ̀san tí yẹn ó padà gbà lé lórí á rí pé owó yìí owó tí ò tó nǹkan ni.
afa Ibn Jarir at-Tabari ìgbà tí ń kọ́mẹ́ǹtì lórí àyà yìí wọ́n ní Allah subhanahu wa ta'ala ntọ́gbà lérò pẹ̀lú àyà yìí ni pé fardun wajibun lillah ala man istata'a min ahli taklifi sabila ila hajji baytil haram alhajju ilayhi. wọ́n ní tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó gbà lérò pẹ̀lú àyà yìí ni pé ọ̀ranyàn nǹkan tó jẹ́ dandan tó fún Ọlọ́run tó yẹ káwé ẹ̀dá ká ṣe fọ́lọ́run ní pàtàkì jùlọ èyí tó bá lágbára ní àwọn tó ṣe wípé ẹ̀sìn ó ti di ọ̀ranyàn fún àwọn tó ṣe pé wọ́n ti bàlágà wọ́n ti dógóńgó kọjá pàmò ntọ́lọ́run bá ṣe lọ́ranyàn fún wa ó ti di ọ̀ranyàn lé wọn lórí ẹ̀ ń bá lágbára nínú wọn tó lè ṣe nǹpa tí ó mú lọ sí ájì kó nítọ̀ nǹkan lọ ṣe ọ̀ranyàn ńlọjẹ fún wa man kafar ẹni pé ẹ̀ ń bá tako ìjọ́ranyàn iṣẹ́ hajj ajẹ́pẹ̀lú ẹni báyẹn kèfèrí òní Ọlọ́run bá subhanahu wa ta'ala ghaniyun anhu ọ̀rọ̀ kúrò lára onítọ̀hún hajj rẹ̀ tó fẹ́ ṣe Ọlọ́run bùkátà sí amali gbogbo iṣẹ́ rẹ̀ pátápátá Ọlọ́run bùkátà sí wa an sa'iri khalqihi bákan náà ọba tọrọrọ̀ lọ́nà ọba ń ṣe kó ní gbogbo àwọn ẹ̀dá tó dá pátá léèyàn ní àbíláǹjẹ̀nù àfàwọ̀ Ibn al-Arabi kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn tàbá wo sígà tó náà bá tó lò nínú àyà yìí wọ́n ní fadhakara Allahu al-hajja bi ablagi alfaadil wujub àwọn gbólóhùn àwọn láflò léyìí tó ṣe pé ó dógóńgó jùlọ tọ́nà ń fi máa pani láṣẹ lọ́nà ọba lò níbi iṣẹ́ hajj kílódé ṣe bẹ́ẹ̀ ta'kidan li haqqi kó lè bá a kan pamọ́ ẹ̀tọ́ yìí àlàákì pé ẹ̀ ń bá ti lágbára rẹ̀ kọ́ lọ ṣe ọlọ́run fẹ́ fi kan pamọ́ ni wa ta'dhiman li hurmati ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ kálíbà mọ́ pàtàkì báwo ni kíyàn lọ sí lọ́wọ́ ọba láti lọ jọ́sìn báwo ló ṣe lágbára tó kódà àfa Ibn Kathir kọ́lọ̀ nǹkan bá ní kẹ́wọ̀n wọn ni hadhihi ayatu wujubil hajj àyà yìí ìní àyà tó ṣe pé ó ń tọ́ka sí ìjọ́ranyàn tí hajj ṣiṣẹ́ tọ́jú ọ̀ranyàn àwọn àyà míì tún bẹ sùmẹ̀já fi máa lórí lẹ́yìn nínú hadith ogunlọ́gọ̀ àwọn hadith ìmlọ́wá látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam lára ní hadith Jibril èyí tó gbajúmọ̀ tá a mọ̀ bí ẹ mọ̀wọ́n tí malako Jibril tó wá láwòrán èèyàn tí wọ́n ń béèrè àwọn oríṣiríṣi nǹkan lọ́wọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lára àwọn ìbéèrè tó béèrè ni pé mali Islam kí ni tí ń jẹ́ Islam iṣẹ́ wo máa ṣe kí n lè bá dẹ́lẹ́sìn Islam ìwà wo ni màá wò kí n lè bá jẹ́ mùsùlùmí Ànábì wa ń kà lọ ó wá parí ẹ̀ síbi pé watahujjal bayt kó o gbìyànjú kó o lọ sílẹ̀ náà bá kó o lọ sí àwọn ìjọsìn tó pàtàkì níbẹ̀ inistata'ta ilayhi sabila tó o bá ní záàdù ìsìnpa ètò òmùlọ ìtọ́jẹ lọ́hùn ìtì ìra tíkẹ́ẹ̀tì owó tó fi lé fún ìyàwó fáwọn ọmọ tí wọ́n máa ná tèèdé kẹsì pé àgbà síbẹ̀ gbọ́n lọ sí àjì owó kílẹ̀ ń bẹ̀rẹ̀ ní ìsìn ẹ̀mẹ̀ gbọ́n lọ sí Mẹ́kà rárá o ò tí ì lágbára nu o tọba lágbára tó mú lọ tó ní tó fi lẹ̀ àjì ò tí ì jẹ́ ọ̀ranyàn kò tí ì jẹ́ fún ọ ṣùgbọ́n ní tó mú lọ lódìndí kẹsì pọ́ dánwó lọ́mọ wa ṣàgbé rárá ìtọ́nà lọ tọ́nà bọ̀ ìtàwọn ìyàwó àtọmọ tí wọ́n nà á lẹ́dìọ́ tí èsì kan wọ́n jẹ gbèsè lẹ́dìọ́ ẹ̀kú gbogbo ẹ̀ pátápá ó sojúṣe rẹ̀ ìgbà èlò tó ní àǹfààní láti lọ sí hajj ìgbà náà ní hajj ló tó jẹ́ ọ̀ranyàn fún òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam nínú hadith ètí Abu Hurairah tí ó gbà wá ó ní khatabana Rasulullah sallallahu alayhi wa sallam anabi ṣe khutuba fún wa níjọ́ kan anabi bá wa sọ̀rọ̀ Ọlọ́run níjọ́ kan lára àwọn ọ̀rọ̀ tó wá sọ nínú wáàsí rẹ̀ náà ni pé ya ayyuhan nas mo pè yín èèyàn lápapọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ lódodo qad faradallahu alaykum al-hajja hajj ṣíṣe Ọlọ́run ti ṣe lọ́ranyàn fún yín ó ti kàn pa ó ti ṣe ní dandan fún yín tó bá rí bẹ́ẹ̀ fahajju ẹ yá gbìyànjú ẹ lọ sí hajj ẹ lọ sí ìjọsìn pàtàkì yìí fọlọ́wọ́n bá. arákùnrin kan wá béèrè nínú àwọn tí ń bẹ níkàlẹ̀ ńjọ́ náà pé akullu amin ya Rasulullah ṣé gbogbo ọdún oníkàlọ́ máa ṣe hajj bí ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá ìdáhùn wa anabi wa dá lóhùn fasakata anabi dákẹ́ ó tuntun wí ó tún béèrè lẹ́yìn ẹ̀kẹta anabi wa dá lóhùn wípé law qultu na'am òbéèrè tó béèrè lẹ́ẹ̀kan béèrè ńlá ni tí n bá lọ sọ pé bẹ́ẹ̀ ni lọ́dọọdún ńlẹ́ máa ṣe hajj
yóò jẹ́ ọ̀ranyàn o tó bá sì jẹ́ ọ̀ranyàn lamastata'tum ẹ̀bá tí lágbára ẹ̀bá tí níkàpá ni lórí àti ṣe hajj náà yẹn ni pé hajj ṣíṣe nínú ìsẹ̀mí ẹ̀ẹ̀kan ló jẹ́ ọ̀ranyàn àfi tíyàn bá ṣe ìlérí fọlọ́run bá pé tọ̀ ìrọ̀lọ́run bá o kọ́ńtrákìtì tí mò ń wáyé tọ́bẹ̀ ilé bọ́ sí ọdún 10 ní ìṣẹ̀ǹtẹ̀lé ní ìfìsẹ́ hajj fún ìrọ̀lọ́run bá irú ẹni báwọn bó ṣe wí ń gẹ́lẹ́ tí kọ́ńtrákìtì ń bá ti lè bọ́ sí 10 tọ́bẹ̀ wọn ṣe hajj sísẹ̀ǹtẹ̀lé yóò máa jẹ́ ọ̀ranyàn fún onítọ̀hún ṣùgbọ́n àsìkò mi mẹ́ta pé kéèyàn lọ sí hajj yóò jẹ́ èèwọ̀ fún yàn ta ni yóò jẹ́ èèwọ̀ fún ẹni tó bá ṣe pé owó ribiribi ńlọ́kà kójọ ọ̀fọ̀mọlọ́mọ èso ògùn owó ọ̀rọ̀ pé bí yàn bá ti lọ Mẹ́kà ọlọ́run máa forí jiyàn sáré pé nítorí fẹ́ fi lọ́nu irú ẹni bá ń kọ́ lọ fowó àràámù sí hajj yóò máa jẹ́ èèwọ̀ fún onítọ̀hún gbàmí mẹ́ta pé kéèyàn sí hajj makiru ni yóò jẹ́ ní pàtàkì jùlọ tó bá ṣe pé èèyàn bá ní àwọn òbí bóyá bàbá àti ìyá abẹ́nìkan nínú wọn tó ṣe pé gbogbo ìgbà ní ń bùkátà séèyàn irú ẹni bá ń kọ́ tó di pé yóò láǹfààní láti lọ ṣe hajj ó gbọ́dọ̀ gbà yọ̀ǹda látọ̀dọ̀ bàbá bóyá ìyá àbáwọn méjì kó tó di pé lọ ṣe hajj tí a bá yọ̀ǹda fún un ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ ṣe hajj rẹ̀ yóò jẹ́ nǹkan àtẹ́wọ́gbà o ṣùgbọ́n tó ṣeun nínú ṣẹ̀ríà Ọlọ́run makiro ìnìtẹ́nitọ̀ ńdọ́ṣe àyíbẹ̀ tí ẹ̀kọ́ ẹni tó jẹ gbèsè sọ́rùn ẹni tó jẹ lówó àsìkò tó yẹ kó sanwó òtítọ́ bí hajj kan jà wá sóòròsò ìwọ náà bá sì tẹ́wọ́ kó tó di kọ́ lọ sí hajj lọ sọ́dọ̀ ẹni tó jẹ lọ́pẹ́ tọ́ orí mi o ọlọ́run náà rí mi o kí n ní kọ́bọ̀ ń bi owó yìí o wọ́n kàn wá fún mi láǹfààní bó ni mo fẹ́ gbà yọ̀ǹda ṣé kí n lọ tó o bá gbà yọ̀ǹda tó bá fún ọ láǹfààní sọ nígbà náà hajj rẹ ọ̀dà kò sì jẹ́ makaro ṣùgbọ́n láì gbà yọ̀ǹda makaro òní hajj rẹ ńlọjẹ ẹjẹ́ alẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ náà wọ́n bá dáadáa kọ́nà ṣe alẹ́ ní tiẹ̀ láyé àti lálùkì àmọ́ ẹ̀rí ẹlẹ́kẹta lábala ìjìmá ìyẹn ìfẹnukò àwọn àfáwa Ibn al-Mundhir nínú tírà àwọn al-Ijma wọ́n sọ ń bẹ̀ wípé wa ajma'u ala anna ala al-mar'i fi umrihi hajjatan wahida ẹnu àwọn àfáà kò látòkèdélẹ̀ wípé ká lọ sí hajj ẹ̀ẹ̀kan ló jẹ́ ọ̀ranyàn lórí mùsùlùmí nínú ìṣẹ̀mí rẹ̀ láwọn tí wọ́n ti gba ìjìmọ̀ yìí wá wọn làfáà Ibn Qudama àfáà Ibn Abdul Barri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfáà kódà bàbá wa Ibn Taymiyyah kọ́lọ̀mbá nìkẹ́ bàbá wọn ní fakullu man lam yara hajjal bayti wajiban alayhi ma'al istita'a fahuwa kafirun bàbá Ibn Taymiyyah nínú tírà àwọn al-Fatawa al-Kubra wọn ní gbogbo ẹni yòówù tó bá jẹ́ mùsùlùmí tí ò rí hajj lọ́ranyàn tí ò rí ní nǹkan dandan tó yẹ kó wọn lọ ṣe irú ẹni báwọn wọn ní kèfèrí ni o bí tifaqil muslimin pẹ̀lú àfẹnukò ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ mùsùlùmí ní àbáwá Ibn Taymiyyah kọ́nà nǹkan bá ní kẹwọn ọjọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ àárín lẹ́yìn nínú tírà àwọn tí wọ́n ń pè ní at-Tafsir al-Kabir ibẹ̀ ni wọ́n ti dákọ̀ ọ̀rọ̀ yìí kọ́nà bá ní sàlékún ìkẹ́ fún bàbá àwọn ọláwo àtàǹfààní wo ọláwo ní bẹ níbi hajj ní ṣíṣe lẹ́yìn náà a wá bọ́ síbi àǹfààní tí ń bẹ ń bẹ òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alaihi wasallam àní gbogbo tó bá jẹ́ orí fún apáta gbogbo ẹ̀ ló ti pè wá lákìyèsí sí ànábì ṣe wá lójú ọ̀yìn láti lọ sí hajj yẹn lè máa wò lásìkò ìbí wọn bá sí hajj èyàn ò ní bíi mílíọ̀nù kan ó dé tíntín èyàn ò ní lọ́wọ́ tabati àwọn asáwọn ìnáwó lé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yóò tún kọjá mílíọ̀nù kan ó lè fẹ́ máa dẹ́rù bàyàn ṣùgbọ́n ìdí nìtọ́ fi jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́hun bá ó wá ka àwọn ọlá ètí ń bẹ níbi hajj ṣíṣe ọkà tá a bá gbọ́ ọkàn wọ́ọ̀fà síbi ká ṣe hajj náà kọ́nà ọba kó ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹni tó ti lọ rí Ọlọ́run ṣe ní àlọ́ tó ń lọ fún wa ẹni tí ò tí ì lọ rárá Ọlọ́run adébẹ̀ láyọ̀ àtàláfíà ara àwọn tí wọ́n ń di gbàdàgbọ̀n tí wọ́n wà lórí pé wọ́n ń gbáradì lọ́wọ́ lórí àti lọ sí hajj Ọlọ́run bá ò jẹ́ wọn lọ láyọ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n bọ̀ láyọ̀ àti àláfíà ara wàá ṣe ní ìtẹ́wọ́gbà fẹ́ni kọ̀ọ̀kan wọn wọlé ìpèníjẹ Ọlọ́run bá wọlé la ilaha illallah nínú àwọn àdìs tó wà lórí eléyìí ìkíní wọn gbà á látọ̀dọ̀ Abu Hurairah Ọlọ́run bá níyọnu sí i ó ní àbí òjíṣẹ́ Ọlọ́run bá léèrè wípé ayyul a'mali afdalu nínú gbogbo àwọn ìbáàdà téèyàn tiẹ̀ máa ń ṣe é fọ́lọ́run èwo ló pàtàkì jùlọ èwo ló lọ́lá jùlọ èwo ló tóbi pọ̀ níwájú Ọlọ́run ànábì wa dáhùn lóhùn pé ìmánu billahi wa rasulihi
ìgbàgbọ́ tó kún tó ní nínú Ọlọ́run Ọba, ìgbàgbọ́ tó rẹ̀sẹ̀ wálẹ̀ tó ní nínú òjíṣẹ́ Ọlọ́run Ọba, iṣẹ́ tó lóore pọ̀ bí rẹ̀ kò sí. kí ìlà thumma madha, wọ́n tún wá bílẹ̀ pé ọ̀dà lẹ́yìn eléyìn iṣẹ́ wo ló tún tẹ̀wọ̀n ló tún gbé wọn tẹ̀lé. Ànábì wa dáhùn lóhùn pé jihadun fi sabilillah, kéèyàn lọ jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba lórí bẹ́ẹ̀ tí èṣe mùsùlùmí bóun ni ó sì dẹ̀lẹ́sìn Islam, ẹni tí ń bọgi bọpẹ́ bóun ni ó sì padà dẹ́n tó ṣe pé Ọlọ́run ni ó máa jọ́sìn fún, iṣẹ́ tó tún gbé wọn tẹ̀lé nu. wọ́n tún wá bílẹ̀ pé thumma madha, lẹ́yìn eléyìí iṣẹ́ wo tún ni? Ànábì wa dáhùn lóhùn wípé hajjun mabrur, òní hajju mabrur. Afa wa Nawawi kọ́nà nkọ́ba nìkẹ́ wọn, wọ́n ní ìtumọ̀ mẹ́rin làwọn afa mú wá lórí ti ń jẹ́ hajjun mabrur. wọ́n wá ní al-asahhul ashyar, èyí tó lálàáfíà jùlọ tó gbajúmọ̀ jùlọ nínú àwọn ọ̀rọ̀ táwọn afa àti ẹ̀ sọ nípa hajjul mabrur, ó ní huwa alladhi la yukhalituhu ithmun, ó ní àjùtí yẹn ti pé èèyàn jìnnà èèyàn takété sẹ́sẹ̀, àjùtí yẹn ṣe fọ́nà Ọba tí ẹ̀ṣẹ̀ kankan tí ò tí ẹ̀ ṣe ìṣirò pọ̀ mọ́ irú hajj bẹ́ẹ̀. wọ́n ní ìtumọ̀ àkọ́kọ́ táwọn afa àti ẹ̀ mú wá, torí pé al-birru mbẹ́hùn bimaana tọ́hàn ni ẹni bá jùtẹ́ ṣe nítorí tọ́lọ́wọ́ bá téè tẹ̀lé gbogbo àṣẹ Ọlọ́run bá pátá, ogun tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ ó jìnà sí. ìtumọ̀ kìíní nù. ìtumọ̀ lẹ́ẹ̀kejì ni wọ́n ní mabrur bimaana al-maqbul, àjùtọ́ sí pé Ọlọ́run Ọba ó tẹ́wọ́ gbà. lára àwọn àpẹẹrẹ tá a fi àwọn ẹ̀pọ̀ náà ń tẹ́wọ́ gbà ájì rẹ kọ́ ọ sẹ́ni padà sílé kọ́ ọ wá dá a lẹ́sìn ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. ó ń mutí kó tó lọ sí Mẹ́kà, ó wá darí dé ó mutí mọ́, ó ń ta tẹ́tẹ́ ó ń ṣe sìnà kó tó lọ sí hajj, ó darí dé ó ṣe pálapàla mọ́. wọ́n ní lẹ́yìn ní hajj tó ṣe pé Ọlọ́run Ọba ó tẹ́wọ́ gbà. lára àwọn ìtumọ̀ èyí tí a tó fún ni pé ó ní hajj tó ṣe pé ìyàn ṣe nítorí t'Ọlọ́run Ọba nìkan, tí ò ṣe kárí mi, tí ò sí àlẹ́ àwò, tí ò sí mbẹ́. kì í ṣe nítorí kọ́lé bá gan yín sẹ́nu torí ẹ̀ lè lọ sí Mẹ́kà, kì í nítorí kọ́lé bá áàdì áàjì má bí ó kọ rẹ̀, kì í torí tí ẹ lọ sí Mẹ́kà nù, ṣùgbọ́n lọ nítorí t'Ọlọ́run Ọba nìkan ṣoṣo, tí ò sí nítorí àlẹ́ àwò. ìtumọ̀ kẹta nù. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé áàjì tó ṣe pé la ya'qubuhu ma'siyah, áàjì tó ṣe pé èèyàn ṣe ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ ó kéré ni ó tóbi ni èèyàn ò fi pẹ̀kun áàjì náà, lára àwọn ìtumọ̀ tí wọ́n fún un. ṣùgbọ́n àfàwà Qurtubi kọ́lọ̀nkọ́ba nìkẹ́ wọ́n ní al-aqwalu allati dhukirat fi tafsirihi mutaqaribatun fil ma'na, wọ́n ní gbogbo ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin pátá àtọ̀rọ̀ míì táwọn afá àti àti sọ gbogbo ẹ̀ ló súnmọ́ ìtumọ̀ al-mabrur, yẹn ni pé kò sí bá a ṣe tú tí ò bá lọ. ẹni pé n ta fẹ́ fẹ́ ọ láàrin ni wípé àyè ń bá lọ ṣe hajj tó yàgò fẹsẹ̀ tó jìnnà sí ntọ́lọ́wọ́ bá tí ò fẹ́ irú ẹni báwọn alùjẹ́nà onídẹ̀ra lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òní yóò fi san lẹ́sàn-án rẹ̀. yàtọ̀ sílẹ̀ yẹn tó wá ní wípé irú iṣẹ́ báwọn nínú àwọn iṣẹ́ tó ṣe pé Ọlọ́hun bá subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí tó dùnnú sí jùlọ nínú ẹ̀ ní ọwà. ẹjẹ tó máa dí fèmí ajé kí n mú wa látọ̀dọ̀ mọ́ Aisha Ọlọ́hun bá níyọnu sí wọn. màmá sọ pé eré òjíṣẹ́ Ọlọ́hun Ọba narol jihad afdal al-amal, àti pé kéèyàn lọ ṣe jihad kéèyàn lọ jagun sójú ọ̀nà Ọlọ́hun Ọba lórí bí ọ̀sẹ̀ bọ́ bí ó ṣe di mùsùlùmí, àti pé lè gangan ní sẹ́tọ̀ sọ wípé ó tóbi ọlọ́lá jùlọ lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. màmá sọ bá ń fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì wa dààmú wa lóhùn wípé lakin afdal jihad hajjun mabrur, èèyàn lọ́kàn wò pé lọ́lọ́lá jùlọ ni kéèyàn lọ sí hajj ètò Ọlọ́hun Ọba tí ó tẹ́wọ́ gbà lára àwọn sẹ́tọ̀ sọ pé ọlọ́lá pọ̀ ni. ọ̀nà méjì ni ó ń gbà ka àárín làkínì tàbí làkúnnà afdal jihad. ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin ẹ láwọn iṣẹ́ tẹ́ lè ṣe tó lágbára tó lọ́lá ju jihad lọ, kí ni iṣẹ́ náà? òun náà ní kẹ́ lọ sí hajj. lára àwọn àdífì míì tó tún wá lórí abala yìí òun lè tí ń gbà wá látọ̀dọ̀ Abu Hurairah Ọlọ́hun bá níyọnu sí. Ọlọ́hun fi ti ara wọn gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́hun Ọba tó sọ pé man hajja ẹ̀ ń bá lọ sí hajj nítorí t'Ọlọ́hun Ọba falam yarfuth, onítọ̀hún kò súnmọ́ ìyàwó rẹ̀, ọ̀rọ̀ àlùfànṣá kò jáde lẹ́nu onítọ̀hún walam yafsuq, kò bá wọn dá ẹ̀ṣẹ̀ kankan níbi hajj rẹ̀ èyí tó lọ ṣe raja'a ka yawmi waladati ummuhu, onítọ̀hún ti sọ rírẹ̀ torí pé yóò ṣẹ́rí padà níbi hajj rẹ̀ tó lọ ṣe bí ọjọ́ tí ìyá rẹ̀ ṣẹ̀ bí. ìtumọ̀ eléyìí ni wípé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala yóò ṣe àforíjì ẹ̀ṣẹ̀ tó bá lọ sí hajj tó jìnnà sí ẹ̀ṣẹ̀. gẹ́gẹ́ bàbá wa Ibn Baz kọ́nà kó bá nìkẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àǹfààní tí ń bẹ níbi
ájì ní ṣíṣe àti ọlá tí ń bẹ fún ẹni náà bá wá fún lágbára láti lọ sí ájì èyí tó dájú ní pé tó bá ti lówó má dájọ́ sí i má dágbà sí i tètè lọ ṣe é bó tilẹ̀ pọ́lọ̀ méjì làwọn àfáà sọ nípa pé tájì tí ẹ̀ bá ní kápá láti ṣe sólè dágbà sí i àbíkọ́ lọ sí ní kíákíá èyí tó tẹ̀wọ̀n jù náà lọ́nà ni pé kó tètè lọ sí hajj rẹ̀ ní ìbámu sí hadith èsì ń gbà wà látàlú jísọ́ náà tó sọ pé ta'ajjalul hajja Ànábì ní ẹ tètè lọ sí hajj ìyẹn hajj tó bá jẹ́ ọ̀ranyàn fa inna ahadakum torí pé ẹnìkan nù yín kọ́ máa ya'rudu lahu irú nǹkan wo ni ó ṣẹlẹ̀ sí ní bùkátà lárùn nájàlú ọlọ́ọ̀bà kó là wá kó ṣàlóore láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà àwọn tí ń di bá dìgbà lórí àti lọ sí ájì ọlọ́ọ̀bà ni máa débẹ̀ láyé àtàláfíà rà orí òjijì ọlọ́run ti fẹ́ ní kọ̀ọ̀kan wa náà ọlọ́run a máa ní kọ́ wá báni lójijì ọlọ́ọ̀bà kó fẹ́ ní kọ̀ọ̀kan wa náà sí ara wọn kó gbà lẹ́sìn fún wa kó sí alọ́mọ àdìjẹ́nà kó má ṣe wá ní ọmọ náà. jazakumullahu khairan ọlọ́ọ̀bà wa san yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀ o àwọn èèyàn fẹ́ẹ̀ jẹ́ kí ẹ délẹ̀ tí ìpè fi ń wọlé náà ẹ ti wọlé o wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh kí lórúkọ yín bóyá tí ń pè náà kí ni ìbéèrè yín náà. àti pé ìjókòó ìjọba fi wọn ká máa dáná ẹ̀kọ́ kókó ìjọ àràfà ẹ̀kọ́ gbọ́dọ̀ dára. wọ́n ti pẹ́ ẹyẹ bàbá wa gbàdàgbà ilé yìí. kéèyàn máa kókó tí wọ́n ṣe ń jó àràfà. kókó ọjọ́ àràfà kò ní ẹ̀rí rárá pàápàá àdúrà ní ká máa fi ránṣẹ́ sí alálàájì kálálàájì ní oṣù máa gbàgbé àwọn ará ilé nínú àdúrà ṣùgbọ́n mímọ kókó lọ́jọ́ àràfà pé kò ń gbẹ kọ́ má gbẹ àwọn alálàájì láràfà kò ń gbẹ kankan kò lè gbẹ wọn ọjọ́ àràfà gangan ẹni tí ò sí lájì inú àwẹ̀ àràfà ẹni wọ́n ní kí wọ́n wà kì í ṣe pé ká tó a máa kókó fún wọn. náà ẹ ti wọlé o náà wà ní sàtú lára kàtó aláwọ̀ àmì. bẹ́ẹ̀ sì ni pé ìfarawọlé ní fún àwọn tó jáde bàbá àti wà àti ìbáàjì wọn wọn ni àfikà ìfẹ́ ni. náà àwọn ṣe Abdulrahman. kọ́lọ̀ ń kọ́ bá ní sanyí lẹ́sàn rẹ̀ ẹ́ rí i pé nínú àdéhùn nínú ọ̀rọ̀ tí mo sọ káyìn náà ni pé ẹni Ọlọ́run bá ti fún lágbára láti lọ sí hajj kó tètè lọ sí ṣùgbọ́n tí ó bá lọ sí hajj ìrun wákàtí 5 yóò ti dúró ààwẹ̀ Ramadan yóò ti dúró ìnígbàgbọ́ sọ́lọ́run bá yóò ti dúró iṣẹ́ tọ́ka ìní hajj ń tòótọ́ ìnípa àwọn iṣẹ́ kan yóò sì wájú rẹ̀ kò wá túmọ̀ sí pé tọ́ba lágbára kọ́ máa dájọ́ sí. ọlọ́ọ̀bá yóò wá san yín ní ẹ̀san rẹ̀ èyí dùn pọ̀pọ̀ sókè báyìí ní ọbẹ̀ oge ní ọjọ́ mẹ́jọ ọlọ́run dẹ̀mí ti wá sí ọlọ́run ní tí mẹ́rin náà kúrò ní òkè yìpẹ̀ tí a tún jọ máa tún gbádùn ara wa ẹni tí ó jẹ́ kí ẹ máa gbọ́ wa kétékété oníbọ̀dà adédàmọ́lá láfẹ̀wá àwọn ni wọ́n ń gbé sókè tí wọ́n ń gbé sílẹ̀ olóòtú ètò ní alhaji tọ́yìn abọ́ládé imam ìmí ọmọ ya nínú islam oní iskil hamza yẹn yẹn ń ṣe máa sálàmù. إذا كنت في